Hmm. Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wò yìí, ẹ kú tẹ́tí sí wa. Hmm. Nǹkan bẹ́ẹ̀ o. A lè rí eléyìí ká gbẹ́nu kúrò, àbí ká mójú kúrò, àbí ká má dà sí. Torí nǹkan tó ń surprise èèyàn, èèyàn gbọ́dọ̀ máa béèrè béèrè ká máa wádìí wò. Ṣàdédé la gbọ́ pé wọ́n ní ẹnìkan jẹ́ ayaba péjú, mi tí ẹ̀ gbọ́rú ẹ̀ rí pé kábíyèsí ti fẹ́ ẹnìkan tó ń jẹ́ ayaba péjú rí. Torí last time mo gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì pé wọ́n ló wá sáàfin. A gbọ́ rí ààrẹ rírí. Before you know it, wọ́n tún ló tún wá sáàfin. Bóyá àná bí ìjẹta ló wà o, wọ́n ṣà ní wọ́n bá láàfin pé ṣe ló lọ ṣílẹ̀kùn ìyàrá tí Queen Naomi ti jáde kúrò. Ìyẹn chamber Naomi. Pé bẹ́ẹ̀ ló lọ dúró sí, kó ṣílẹ̀kùn wọlé. Ṣé pé kábíyèsí ló invite ẹ ni? Àbí kábíyèsí ní kó máa bọ̀ nígbà tó jẹ́ pé àwọn kan ti ń lọ, káwọn kan dẹ̀ tún máa wọlé? Àbí ìtumọ̀ eléyìí? Ṣé kábíyèsí kọ́ ló invite ẹ? Àbí ayaba péjú máa gbójú gbóyà níbikíbi tó wà? Ṣé ìyá tó ti dàgbà tó yẹn la máa sọ pé kò sí nílé ọkọ látijọ́ tó ti délé ayé? Àbí kábíyèsí ló ń dúró dè pé kó invite òun kó máa bọ̀ láàfin? Ó ṣe wá jẹ́ automatic bẹ́yẹn. Kó kàn dé kí kábíyèsí má ti ẹ̀ bá ẹ sọ anything. Torí kò yé wa, nǹkan tó bá yé èèyàn, èèyàn máa ń béèrè o. Kó kàn dédé sáàfin. Àbí ó pẹ̀lú àwọn concubine kábíyèsí, àwọn àlè kábíyèsí. Kábíyèsí tún ti fẹ́ bẹ̀rẹ̀ o. Kábíyèsí tún ti fẹ́ bẹ̀rẹ̀, tó máa sọ pé báwo ló ṣe ń rí, bí ti ń rí náà rí o. Bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Ṣé bàbá Parọ́pò sí ní ààfin ni? Kẹ́ tètè bá wa ké gbàǹjarì síta kẹ́ pariwo fún kábíyèsí. Kó má tún lọ wọ ààfin pátápátá kó tún lọ kó sí kábíyèsí láàárín. Torí àwọn olórí tán wà ńbẹ̀ yẹn, tán bá ń bọ̀ báyìí, tagbára náà máa ń dì o. Agbára bíi teku, agbára bíi tẹyẹ, agbára bíi tàǹjọ̀nú, agbára bíi ti Sàtánì. Òun náà máa ń kó dání o. Tí kábíyèsí bá lérò pé bóyá òun ti dúró àbí òun ní gbogbo agbára tóun gbẹ́kẹ̀lé, nínú àwọn àgbààgbà àìmọye 600 àgbààgbà àwọn tó jọ ń ṣe kíní wọn tó kábíyèsí. Wọ́n ní apá kan òrìṣà, torí wọ́n ń pè é lórìṣà. Apá kan òrìṣà, wọ́n ní kábíyèsí fúnra rẹ̀ òrìṣà ni. Ṣé téèyàn bá ti ẹ̀ gbẹ́kẹ̀lé tágbára, ẹni agbára tó bá ní, ṣé olúwa ẹ̀ máa ṣì í lò ní àbí ó máa fi máa tàfàlà? Wọ́n mà ní àdàbíjà ó jẹ́ èpè gan bọ́n ṣe máa ń sọ. Wọ́n ní bí ìwọ bá ń ṣe rere, ará máa yẹ̀ ẹ́. Tí ó bá dẹ̀ ń ṣe rere, wàá mọ̀ pé ò ń ṣe rere, pé kíní kan, pé ó yẹ kẹ́mi máa sọ fún ẹ pé nǹkan tó ń ṣe yìí pé ó yẹ kó kù díẹ̀ káàtó. Àbí kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n ní wọ́n fẹ́ ṣe kíní kan, ìpadà sí ààfin ti Queen Naomi láti celebrate ẹ̀. Kábíyèsí, kí ló dé jẹ́ kí ẹ̀ kọ́kọ́ ṣe kan náà? Àbí èèyàn tí máa tẹsẹ̀ méjì bọ ṣòkòtò kan náà lẹ́ẹ̀kan? Àbí kí ni ìtumọ̀ eléyìí? Eléyìí yà wá lẹ́nu o. Kábíyèsí, eléyìí yà wá lẹ́nu o. A ti ń gbàdúrà fún yín àti Naomi. Ẹ má tún jẹ́ kí wàhálà tuntun lọ bẹ́lẹ̀ again. Torí péjú tá à ń sọ yìí, ayaba péjú tá à ń sọ yìí, eléyìí ti rà o. Ṣé eléyìí ò dàgbà ju gbogbo àwọn tá a ti ẹ̀ sọ pé tá à ń pariwo pé wọ́n ju kábíyèsí lọ, wọ́n ju kábíyèsí. Ìgbà tí kábíyèsí fẹ́ lọ ṣe, ó tún lọ gbé ètò tún ju kábíyèsí lọ. Eléyìí àti Mariam, ta ló máa ṣe olóògùn jù? Àbí Ashley? Báwo ni kábíyèsí ṣe fẹ́ máa fẹ́ fa wàhálà lẹ́sẹ̀ báyìí? Ṣé lásán leléyìí? A gbọ́ pé láti ìgbà tó ti wá látàná àbí ìjẹta, ta ló fún ní kọ́kọ́rọ́ ilé Naomi? Tó ṣílẹ̀kùn chamber Naomi, tó wọnú yàrá Naomi. Ẹ jẹ́ ká bira wa léèrè. Ṣé ó bójú mu? Ṣé eléyìí wá jẹ́ pé kí ni? Gúgúrú àtẹ̀pà àbí kí ni? Pẹ̀lú gbogbo nǹkan tójú kábíyèsí rí pẹ̀lú àwọn ìyàwó obìnrin àjèjì tí kábíyèsí ti lọ gbé sílé. Ìyàwó oníyàwó tí kábíyèsí kó kúnlé. Ọlọ́run bá yanjú nǹkan,
pé káwọn eléyìí kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ yanjú eléyìí náà. Kábíyèsí kan ò tí ì yanjú ẹ̀ tán, kábíyèsí tún ti ń ó tún ti ń fẹ́ kan accommodate another person. Eléyìí máa lágbára o. Kí leléyìí? Kí ni ìtumọ̀ eléyìí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí a tètè mọ bá ṣe máa yára wa ní brain, ká yára wa lọ́pọlọ, ká ké gbàǹjarè kí kábíyèsí lè gbọ́ pé nǹkan tí àwọn èèyàn ń pariwo jẹ́ kò rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù, gbogbo nǹkan kí agbára kágbára tán lè gbé wọnú ààfin yẹn láti fi intimidate kábíyèsí kò ní ṣẹ o. Ọlọ́run máa bá wa bàjẹ́. Nítorí Naomi, Ọlọ́run máa bá wa bàjẹ́. Wọn ò tí ẹ̀ ní rí, wọn ò ní rí gbéṣe, wọn ò ní rí gbéṣe, wọn ò ní rí Naomi gbéṣe, wọn ò ní rí kábíyèsí gbéṣe lágbára Kristi Jésù Olúwa wa. Àmín. Tàbí ìtumọ̀ eléyìí. Ìtumọ̀ eléyìí torí wọ́n ní àrírú eléyìí rí. A fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀. Àrírú eléyìí rí o. Kábíyèsí, ẹ tètè mọ nǹkan tí ẹ máa ṣe sí i. Ọlọ́run ọba ìyanu, Ọlọ́run ọba ìyè, ẹ bá wá nǹkan ṣe sí i. Torí tí kábíyèsí yìí ti fẹ́ kọjá bẹ́ẹ̀. Àbí ká tó wá sọ pé olórin Mariam ló ń ránṣẹ́ pé bóun ṣe fẹ́ jáde ká another person. Ṣé ìṣepọ́n fẹ́ máa gbé òkèrè máa tàfà sínú ilé? Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé kìí ṣe pé bóyá Naomi àbí kìí ṣe Mariam náà ní kó wá ṣojú wọn ní ààfin? Torí mi ì rírú eléyìí rí o, mi kò tiẹ̀ wá yé mi, nǹkan tí èèyàn bá mọ̀ èèyàn máa ń bèèrè. Ṣé kìí ṣe pé Ashley, àjọmọ àwọn olórí láàfin ni eléyìí fi fẹ́ bẹ̀rẹ̀? Ṣé eléyìí ti bímọ sí ilé, ó ti bímọ sọ́dọ̀ kábíyèsí ni tẹ́lẹ̀? Bóyá ó dẹ̀ ti bímọ, bóyá náà àwọn àlè tí kábíyèsí ti fẹ́ tẹ́lẹ̀, bóyá ó ń lọ́mọ lọ́wọ́ kábíyèsí ló ṣe ṣàyà gbangba pé òun fẹ́ jókòó. Nítorí kí ni? Lágbára Kristi, tó wáyé pé nǹkan tó bá wá pé ó lòdì sí àṣẹ Ọlọ́run, tó lòdì sí ìmọ̀ Ọlọ́run, tó lòdì sí nǹkan tó Ọlọ́run fọwọ́ sí láàárín Naomi àti kábíyèsí. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá lòdì sí kò ní jọ. Lágbára Kristi Jésù kò ní jọ. Ọlọ́run dìde tógúntógún, Ọlọ́run dìde tìjàtìjà. Ọlọ́run dìde nínú agbára yín kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún Naomi àti kábíyèsí torí eléyìí lágbára. Wọ́n ní nǹkan tá a tún gbọ́, wọ́n ní kábíyèsí gan pé kò sọ̀rọ̀. Kábíyèsí sọ pé òun ò kí ń léèyàn nílé òun. Èmi ò kí ń léèyàn nílé mi o. Irú orin ìlú wo nìyẹn? Irú ọ̀rọ̀ wo nìyẹn? A máa yájú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ gbà wá, ẹ rà wá kalẹ̀. Ẹ rà wá kalẹ̀ kẹ́ tètè sọ fún kábíyèsí níbi tó ti ń gbọ́. Ẹ bá wa pín kiní yìí síbi tí kábíyèsí ti máa rí gbọ́. Pé kábíyèsí is unfair bọ́rọ̀ àwọn òyìnbó. Kábíyèsí is unfair. Ẹ yá tètè mọ bẹ́ ṣe máa fi ahọ́n yín ka eyín yín. Kẹ́ mọ gbogbo kẹ́ mọ iye nǹkan tó tẹ fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀. Kẹ́ tètè mọ̀ lórúkọ Jésù gbogbo nǹkan kí nǹkan tó ń lò torí bó ṣe ń bọ̀ yẹn with force ni. Ó máa reinforce ni, wọ́n rán ni o. This is agent of darkness. Kọ́lọ́run má jẹ́ kí mọ̀ wọ́n jọ. Lágbára Kristi mọ́ wọn ò ní jọ. Lágbára ọba Elédùmarè, ọba tó dá ọ̀run òun ayé. Lágbára ẹ̀jẹ̀ Jésù, lágbára ikú Jésù lórí àgbélébù. Gbogbo ibi tí wọ́n ti, Bíbélì sọ pé kẹ́nikẹ́ni kó má ṣe yọ mí lẹ́nu wọn. Kẹ́nikẹ́ni ibi tí wọ́n yọ Naomi lẹ́nu dé ó ti tó gẹ́. Kẹ́ni má ṣe yọ lẹ́nu wọn. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, wọn ò ní yọ gbogbo ìmọ̀ Sátánì tó tún ń bọ̀ láàfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí Jésù bá wa rán níṣẹ́ padà. Back to sender. Holy Ghost fire. Holy Ghost fire. Holy Ghost fire. Kábíyèsí, ẹ sì ti wá nǹkan ṣe sí i. Ọlọ́run á mí sí yín, Ọlọ́run á bá yín ṣe ti yín ní àṣeyọjú o. Jésù Olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn mi, ní kí n sáré gbé ilé wa fún wọn torí oúnjẹ ló ń yà mí lẹ́nu. Kẹ́ bá wa dá sí i. Ẹ ṣé gan. Kẹ́ bá wa share, kẹ́ bá wa subscribe, kẹ́ dẹ̀ bá wa love ẹ̀. Ẹ ṣé gan bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ní dáràn lórúkọ Jésù Olúwa wa. Amen. Bye.